Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú, ẹ làbọyè, hallelujah o. Mo kí ẹ̀yin ènìyàn èmi Dr. Modu àgbà. Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀. A ó borí oṣó, a ó borí ọ̀tá, a ó borí mẹ́ni, a ó mọ borí gbogbo àwọn ọ̀tá wa pátápátá ni. Àwa la ó mọ lékè o láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ènìyàn mi, mo wá lóyún láti wá fún ẹ̀yin ènìyàn mi ní àṣírí kan. Àṣírí tí a ń pè ní ajẹ́gùn àti amóògùnjẹ́. Kí ló ń pè ní ajẹ́gùn? Kí ló ń pè ní amóògùnjẹ́? Bẹ́ẹ̀ sì mọ̀ wípé mo ti sọ̀rọ̀ nípa àwọn ajẹ́gùn tẹ́lẹ̀, ṣùgbọ́n eléyìí mo ṣe ní àkójọpọ̀ ajẹ́gùn àti amóògùnjẹ́ nítorí wípé olóko ọ̀jọ̀kan ni. Kí ló ń pè ní ajẹ́gùn? Ajẹ́gùn jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé béèyàn bá ń lò àbí béèyàn bá ṣe yóò mọ jẹ́ kí ewé, egbò, àbí nǹkan tíyàn bá gún, tíyàn já, tíyàn ṣe tí ìjẹ́ kó máa jẹ́ fún ènìyàn. Bá lórí méjì ló já sí. Ọ̀tọ̀ ni amóògùnjẹ́. Amóògùnjẹ́ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé èèyàn tí ó yá jẹ́ ṣàpẹẹrẹ fún yín, bóyá ẹ̀yin jẹ́ wòlíì àbẹ́yìn jẹ́ babaláwo, tẹ́ ṣe ajẹ́, ẹ̀yin lẹ́ ò ṣe ajẹ́gùn ní oògùn àbí nǹkan tẹ́ bá ṣe fún yàn yóò fi lè jẹ́. Èèyàn tẹ́ bá gbé fún yóò ṣe amóògùnjẹ́, yóò jẹ́ kí oògùn tí ẹ gbé fún yóò jẹ́ kó jẹ́ fún. Ṣé ọ̀rọ̀ mi só yé yín? Ọ̀tọ̀ ni ajẹ́gùn. Ajẹ́gùn wà fún jáwé jágbò já gbogbo ẹ̀ kó ṣiṣẹ́ fún èèyàn tó jẹ́ babaláwo ni, àáfàá ni, wòlíì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní máa ń lo ajẹ́gùn. Amóògùnjẹ́ ni èèyàn tí èèyàn já kìí ṣe babaláwo, kìí ṣe ológun, ṣùgbọ́n wọ́n máa ń ṣiṣẹ́ fún tí wọ́n gbé fún pé yá gbá o, bọ́sẹ̀ yìí o, gbẹ́bù yìí o, gbàṣíjẹ yìí o, gbà kó lò ó tí ó jẹ́ kó jẹ́ fún un náà ń pè ní amóògùnjẹ́. So méjèèjì, ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ náà mo fẹ́ fún ní oògùn lónìí, ẹ máa bá mi ká lọ o. Ẹni tó fẹ́ ṣe darapọ̀ mọ́ YouTube channel mi Dr. Modu àgbà fúngbà àkọ́kọ́, ẹ subscribe sórí YouTube channel yìí, tí bá mú iṣẹ́ mi wá yóò lè máa jẹ́ àǹfààní fún yín. Bẹ́ẹ̀ ni ẹ share iṣẹ́ yìí sáwọn ènìyàn, ẹ share rẹ̀ sáwọn èèyàn lórí Facebook, lórí WhatsApp. Ẹ sábà pé mi náà mo máa ń share rẹ̀ sí orí Facebook fún àwọn ènìyàn. Ẹ̀yin náà share rẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè jẹ àǹfààní ewé àtegbò látara yín àti látara tèmi náà. Ẹ máa bá mi ká lọ. Ẹ mú bẹ́rù yín kalẹ̀ o. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé láti ibi amóògùnjẹ́ fún ẹni tí ó gùn ìṣiṣẹ́ lára rẹ̀. Ẹlòmíràn wà tó jẹ́ wípé oògùn tí ẹ bá gbé fún Táyé pé ọ̀sẹ̀ yìí ò gbà o, iṣẹ́ àánú ló ń ṣe o. Ìwọ àti Táyé, ẹ̀jọ̀ wà àti Táyé àti Kẹ́hìndé yín méjì ẹjọ́ mọ̀ wẹ́. Wọ́n jọ mọ̀ wẹ́. A wá ṣiṣẹ́ fún Kẹ́hìndé, kò wá ní iṣẹ́ fún Táyé. Táyé wà mọ̀ ní wípé kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Rárá, ó lè jẹ́ wípé ara Táyé yẹ ò ní iṣẹ́ ò ti dáhùn. Ṣùgbọ́n tó bá lo amóògùnjẹ́ yìí, kò sí oògùn tí ó lè máa lò. Yálà àṣejẹ ni, ẹbu ni, kódà yẹn fẹ́ rí ìràwọ̀ tó lè máa lò. Kó máa lo kódà kó bá máa lo, má ṣe mọ̀ pé ẹ̀rẹ́ tí bá ń lo ìràwọ̀ omi ọṣẹ ò dá fún. Kódà lẹ́ni tó bá ń lo ìràwọ̀ omi tó bá ṣe amóògùnjẹ́, síbẹ̀síbẹ̀ ọ̀nà ọṣọ tí máa ṣiṣẹ́ fún ni. Bẹ́ẹ̀ ni. Ó yá fún amóògùnjẹ́, ẹ lọ bá mi wá koríko orí sàárè tútù, àwọn kíni fíìdì yẹn tí mo wà lórí sàárè ẹ tó jẹ́ fíìdì ẹ ti mọ̀ tó wà lórí sàárè. Òjọ́, egbò túdè, òjọ́, egbò àkókò òjọ́, ewé àlùpà ẹ̀dà mẹ́ta. Ẹ jẹ́ ká gún gbogbo rẹ̀ papọ̀ mọ́ ọṣẹ tó bá wù yín. Ẹ jẹ́ ká máa fi wẹ̀ láì wọ bàtà lẹ́ẹ̀kan péré lọ́sẹ̀. Ẹ̀kan péré la ó máa wẹ̀, kò bá jẹ́ àárọ̀, kò bá jẹ́ ọ̀sán, kò bá jẹ́ alẹ́ o, kò sígbà tá a lè wẹ̀. Ẹlẹ́ẹ̀kejì fún tamóògùnjẹ́ yìí náà ni o. Ọwọ́ òsì olóńgbò, ọwọ́ òsì òkété, ewé àbámúdá kan. Ẹ fi atare kóró kan sí ọwọ́ òsì olóńgbò, kóró kan sí òkété, kóró kan sínú ewé àbámúdá yìí. Ẹ wá gún papọ̀ mọ́ ọṣẹ. Ẹ gún papọ̀ mọ́ ọṣẹ. Táde gún papọ̀, ẹ wá kọ́ gún lọ́tọ̀ọ̀tọ̀, ẹ wá ẹsẹ̀ kó papọ̀ mọ́ ọṣẹ. Tí wá gún papọ̀ mọ́ ọṣẹ tán, ẹ jẹ́ kí a máa wẹ̀ ní ẹ̀mẹ́ta lóṣù pẹ̀lú fífomi gbóná wẹ̀.
wọ́n gbọ́n aláwọ̀ fi máa wẹ̀ ní ẹ̀mẹ́ta lóṣù pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè fẹ́ẹ̀ rí bí oògùn náà ṣe lè fẹ́ ṣe tó àmọ́ ìṣiṣẹ́ fún èèyàn máa ṣiṣẹ́ fún ènìyàn ó wà fún amógùnjẹ́ ẹ̀yìn lọ fún ajẹ́gùn fún abaláwo tó ń ṣe oògùn fún yẹn ni bóyá wòlíì tó ń ṣe ètò fún yẹn ni bóyá àlùfáà tó náà ń ṣe ètò fún yẹn ni ẹ bá mi gba iṣẹ́ tọ̀dọ̀ yín náà. àkọ́kọ́ ẹ bá mi wá àṣẹ ọ̀gà ewé àlùpàídà òòjọ́ àtàrẹ ẹyọ 9 ẹ lọ papọ̀ ẹ lè lọ awé àlùpàídà gbígbẹ náà o ṣùgbọ́n ẹ má jẹ́ kó lu ẹ jẹ́ ká lọ papọ̀ ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ yípo ọgọ́rùn ọwa méjì ká wá sin lọ ibi ìka tó gùn jù ìka àárín wa ká sin lọ bẹ̀ straight àkọ́kọ́ nù. ẹ̀kejì èso ìsìn ìnáfùrù díẹ̀ kòkòrò ẹ̀ka 9 ìkáwọ́ elégbèdè egbò ìnábírí ọ̀pọ̀ àtàrí kan ẹ jẹ́ ká jó gbẹ́rẹ́ sí ọrùn ọwọ́ wa dé ìka àárín yìí náà ni. ẹlẹ́ẹ̀kẹta àtẹ́lẹwọ́ òsìnàkí àtẹ́lẹwọ́ ológìnní òdì àtàrí kan ìkànnì ẹsẹ̀ adìẹ èso iná funfun 200 ẹ jẹ́ ká jó gbẹ́rẹ́ yípo ọwọ́ wa méjèèjì. ẹyẹ ènìyàn mi iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí iṣẹ́ tí àlùbáríkà tó kọ̀ǹfàmù dáadáa tested tó wà òkè gidi gan ó ní mo bùn yín ẹ jẹ́ ká lọ ṣe nítorí wípé ẹlòmíràn ó ti sọ ìgbàgbọ́ nù nínú ewé àtegbò ẹlòmíràn ti ṣe oògùn ṣèyí ẹlòmíràn sọ pé ó ti lọ́dọ̀ babaláwo ọ̀dọ̀ àfà ọ̀dọ̀ kíní pé òun fẹ́ sóògùn ṣùgbọ́n kò ṣiṣẹ́ fún un àwa wò pé bóyá oògùn sí oògùn wà o àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí ẹ lọ gbìyànjú ẹ̀ lágbára Ọlọ́run Lédùmarè àwa náà rọ́nà lọ nítorí tó lè já rọ́nà lọ́nà ní ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan ìbílẹ̀ wa lè jẹ́ ká rọ́nà lọ o àrọ́nà lọ lágbára Ọlọ́run ọba o ẹ láìkì o ẹ share sáwọn ènìyàn o á jẹ́ fún yín láṣẹ Èdùmàrè mo tún lọ o ó dìgbà kan náà.